bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad yombo ànábì. alqahil man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu. ànábì lọ̀gá gbogbo tíṣà láyé nínú àwọn tánàbì kọ́ wa gẹ́gẹ́ bí tíṣà wa ànábì ní gbogbo ẹni tó bá fẹ́ kílèmù ipò òun nígbàgbọ́ sọ́lọ́hun òun sì gbà pé òun gba ọjọ́ kẹyìn gbọ́ ó dọ̀ràn èèyàn fún tálejò bá dé bá kó recognize àlejò yẹ kó pọ́n ọlé kó ṣàpọ́nlé yẹ kó ṣàyẹsí ẹ̀. wa ala alihi wa sahabihi wa tabi'ina lahum ila yawmi jazai wa ba'd fakiyami ada bayna aydikum. ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run orí ajẹ́njẹ́ tán rẹ̀ kó máa wá bá àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ kó máa mọ lórí ará ilé ànábì àwọn sàhábà nìkan gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì tá à ń tìtorí ànábì kójọ tá à ń náwó tá à ń nára tá à ń fìfẹ́ ànábì hàn àrà ànábì sójú ìfẹ́ tá a ní sífẹ́ ju tàwọn tí wọ́n rí sójú lọ ìkẹ́ àtọ́lọ́ Ọlọ́run kó máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa náà títí jọ́ ìgbéda kìyàmọ̀ lẹ́yìn ìgbà náà. wabad fakiyami adha bayna haydikum ayu ad-duyuf al-kiram min al-aba'i al-a'izzahi wal ummahati al-azizat wal ulama'i al-ajillahi wal zumala'i min at-talaba in dalla ala shay'in فعلى ترحمكم وتبجيلكم وتكريمكم وتشريفكم على لسان شيخنا الجليل السراج الوضاحي والبريق البراق البحر في كل فنون العلم وولاة المهدي وكذا لجنة الأعزاء أرحبكم إلى هذه الحفلة المباركة التي أقيمت لإحياء ذكر مولد النبي صلى الله عليه وسلم قائلا السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. àfààní ìdúró tóun dúró níwájú gbogbo ẹ̀yin àgbàlagbà òun gbẹnu sọ fún bàbá wa àgbà tí wọ́n ń jẹ́ chief host wa lénìí bàbá Fadilatu Sheikh Isa Imatola Aridwani àlékún ẹ̀mí kí wọ́n àláfíà Ọlọ́run bá jogún ẹ̀ fún wọn. àmín. bóun ti dúró níwájú yín òun gbẹnu sọ fún gbogbo tí ń jẹ́ ọmọ kéwù bàbá wa Sheikh Isa Imatola ó ní bóun ti dúró níwájú yín òun gbẹnu sọ fún gbogbo jọmọ tí ń bẹ lábẹ́ mọ́ṣáláṣí Ridwani tó jẹ́ ti bàbá wa Imatola bóun ti dúró níwájú yín lòun gbẹnu sọ fún gbogbo àwọn tí wọ́n ń jẹ́ olólùfẹ́ bàbá wa Imatola nílùú Tìrẹ àti káàkiri àgbáńlá ayé táwọn fi ń kí gbogbo ẹ̀yin àlejò wa pàápàá jùlọ ládàáyanrí bàbá wa kábíyèsí tó ṣe pé pẹ̀lú títóbi kàǹkà wọn náà ni wọ́n fi dá wa lóhùn kì í ṣe pé bóyá náà la tó bẹ́ẹ̀ níwájú wọn ìfẹ́ tọ́lọ́hún ìfẹ́ tànẹ́bì Muhammad òun náà ni wọ́n ní ni wọ́n wọ̀ mọ́ wa lára tí wọ́n fi dá wa lóhùn wọ́n làwọn fi ń kí yín àwọn kí gbogbo ẹ̀yin alága wa lọ́kùnrin lóbìnrin ẹ̀yin fathers of the day mothers of the day gbogbo alága lọ́kùnrin àtobìnrin gbogbo ẹ̀yin àfọ́ àwa ńláńláńláńláńlá tẹ́yìn náà wá fi ìjókòó táwa fi yẹ wa sí wọ́n làwọn ń gbẹnu àwọn bàbá àwọn fi ń kí pé ẹ máa wọlẹ̀ ẹ máa rọra ẹ káàbọ̀ ọba tó lẹ̀ san re lọ́dọ̀ yóò bá san yín ní ẹ̀san re. adùnláha tabaraka wa ta'ala an yujiza kulla khairin wa ni'ami wala yudi'akum jujurakum wa jazakum allahu kulla khair wa ni'ami bijahi maulana sharif wa sayyidina al-mahbub muhammadu sallallahu alayhi wa sallam. ó lóun wá ara wọ́n ràṣẹ̀ sọ́lọ́hún ọba tó ṣe yí pé òun ló ní ẹ̀san tó lè san yín lẹ́san tẹ́ ẹ ṣe yìí àlówó tá a lè gbé fún yín àlóúnjẹ tá a lè gbé fún yín àláṣọ tá a lè fi pé kọ́ọ̀mù yín àṣì lọ́tẹ́ẹ̀lì tó dàpàtà tá a fi yín sí pé ẹ̀sìn mi ń bẹ nítorí pé ẹ bá wa lálejò àwọn tá a lè ṣe fún yín náà ni pé ọba tó ní wá ọba tó tóbi jùlọ nì tó mọ bẹ́ẹ̀ ti tó bẹ́ẹ̀ ti kàǹkà tó ọba náà la fi ń dúpẹ́ lọ́wọ́ yín làwọn aṣọ fọlọ́hún pẹ̀sán rẹ̀ tọ́lọ́hún máa ń san fún ẹni tó bá ṣerú eléyìí kọ́lọ̀ ń dáhùn kó má dùn yín lẹ́sàn rẹ̀ láyé ń bí bó ti lò kẹsàn-án ta yóò pọ̀ tó ọlọ́run má jẹ́ ojútàlì kìyàmọ̀ lọ́wọ́ fún yín ọlọ́run bá san yín lẹ́sàn rẹ̀ àfọlá nẹ́bí Muhammad tó ṣe kóun náà là ń kó jáde àfọlá rẹ̀ àfi bẹ ọlọ́run ọlá àfẹ́tọ́lọ́ ní sí ànẹ́bí àfi bẹ ọlọ́run kọ́lọ̀ ń dáhùn kó bá san nìkan kan yín lẹ́sàn rẹ̀. aqulu lakum assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. àwa ń wí pẹ̀lú gbólóhùn pé jazakumullahu khairan tó ń ṣe lá ànẹ́bí wa Muhammad ànẹ́bí níbi yẹn bá ṣe yín lóore tó bá ṣe dáadáa fún yín tẹ́ ẹ̀ bá mọ tẹ́ ẹ̀ wí tínú yín bá dùn parí ẹ sá sọ pé jazakumullahu khairan bẹ́ẹ̀ bá tọrọ owó ó ti wà nù khair bẹ́ẹ̀ tọrọ ọmọ ó wà nù khair bẹ́ẹ̀ tọrọ ilé ó wà nù khair
bẹ́tọ̀rọ̀ àlùbáríkà ó wà nù khair gbogbo ń tẹ́lẹ̀ mọ́ béèrè ó ti wà nù jazakumullahu khairan àwa náà wí bẹ́ẹ̀ lẹ́nu bàbá wa Ìmọ́tọ́lá pé jazakumullahu khairan ọlọ́run bá aṣọ yín lẹ́sàn-án rẹ̀ àbá tó sọ yín débi gbogbo yín pátá ọlọ́run dákun bá aṣọ ní kọ̀ọ̀kan padà sílé gbogbo dáadáa tẹ́nì kọ̀ọ̀kan fílẹ̀ ńlẹ̀ ọlọ́run mọ̀jẹ̀ ó bàjẹ́ èyí tá a fílẹ̀ ńlẹ̀ tó kù díẹ̀ káàtó ọlọ́run jẹ́ ó ti dá ká tó padà délé ọlọ́run èyí tí ò wá bàjẹ́ ọlọ́run mọ̀jẹ̀ ó bàjẹ́ láéláé ọlọ́lá haúlà wala quwwata illa billahi al-azim.